kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ o, bí ọ̀gá fún oore ọ̀fẹ́ tó fún wa lónìí láti tún wá láti wá jíròrò nínú ẹ̀kọ́ Bíbélì. Bá a ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà, Olúwa darapọ̀ mọ́ wa. Àmín. Àwọn etí tí ó gbọ́ lé nílé, ojú tó wò wá nílé, bàbá tán bá ti ń gbọ́rọ̀ yìí, yí wọn padà sí rere o. Àmín. Ọ̀rọ̀ náà má jò dìde sí wa ní ìdájọ́. Àmín. A dúpẹ́ nítorí pé o ti gbọ́. Ẹ ṣé bàbá. Jésù Olúwa wa. Àmín. Àmín. Mo kí gbogbo àwa tá a ti wà ní ìmúrasílẹ̀ fún ètò ẹ̀kọ́ Bíbélì tòní. Mo kí màmá wa, màmá Gbémisọ́lá aya Ọláfaré, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣeun. Mo kí bàbá wa àlùfáà àgbà, bàbá Thomas Bọ̀dé Ọ̀ṣúnníyì, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ṣé dáadáa lẹ dé o? Adúpẹ́. Sọ́kọ̀ ò jẹ́ epo púpọ̀. Adúpẹ́. Ẹ káàbọ̀. Lónìí kókó ẹ̀kọ́ wa nípa ẹ̀kọ́ Bíbélì tá a ti ń bá bọ̀, òun ni mo pè ní má ṣe gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ, gba ìmọ̀ràn nídìí okòwò rẹ. Má ṣe gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ, gba ìmọ̀ràn nídìí okòwò rẹ. Ẹ̀kọ́ Bíbélì wa lónìí òun la ó rí nínú ìwé Òwe orí 3 ẹsẹ̀ 5 àti 6. Màmá aya Ọláfaré, ṣé ẹ bá wa ka ẹ̀kọ́ Bíbélì náà? Praise the Lord. Hallelujah o. Orí 3 ẹsẹ̀ 5. Ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì tọ́ ipa ọ̀nà rẹ. Èròǹgbà wa lónìí ó ní láti jẹ́ kí Kìrìsìtẹ́nì mọ̀ pé ọgbọ́n ẹnìkan kò tó láti ṣe àṣeyọrí. Wípé tẹ́nìkan bá ń dọ́gbọ́n rẹ̀ lò tí ó tẹ̀ sí pé kó kó ọgbọ́n mọ́ra wọn, irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà àṣeyọrí jìnnà sí. Ìkejì ni pé a ní láti gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn tí ó ní ìmọ̀ jù wá lọ lórí okòwò tí a fẹ́ dáwọ́lé. Okòwò tá a fẹ́ dáwọ́lé, ẹnìkan ti ń ṣe káwa tó bẹ̀rẹ̀. Ó ṣe dandan, ó ṣe pàtàkì fún wa láti gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tí wọ́n ti wà tẹ́lẹ̀ níbi okòwò náà. Ọ̀rọ̀ àkọ́sọ lórí gbígbàmọ̀ràn lórí ètò okòwò wa ni wípé ká fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run, má ṣe tẹ̀ sí ìmọ̀ ti ara rẹ. Nígbà náà ni ọ̀nà rẹ yóò tọ́ tààrà níwájú Olúwa. Gbígbẹ́kẹ̀lé ìmọ̀ ti ara ẹni nìkan túmọ̀ sí pé kí ènìyàn jọ ara rẹ̀ lójú, kí wọ́n sì bìkítà fún ìmọ̀ràn àwọn ẹlòmíràn àti ìtọ́nà Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìgbẹ́kẹ̀lé nínú ìrírí wọn nípa àṣeyọrí ọ̀rẹ́ tàbí ẹnìkan nídìí òwò kan tí wọ́n sì dáwọ́lé irúfẹ́ òwò bẹ́ẹ̀ láì gba ìmọ̀ràn lọ́wọ́ ẹni tí ó ní ìrírí kíkún nídìí òwò bẹ́ẹ̀ tàbí béèrè nínú àdúrà fún ìtọ́ni Ọlọ́run. Nígbà bá fẹ́ dáwọ́lé ohunkóhun, a ní láti béèrè fún ọgbọ́n Ọlọ́run. Bíbélì wípé bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ènìyàn bá ní òye irú ìdókòwò tó fẹ́ dáwọ́lé, ó yẹ kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run kí ó sì gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn tí ó ní ìrírí kíkún ju tirẹ̀ lọ nídìí òwò náà. Ọgbọ́n dára, bẹ́ẹ̀ ni ìmọ̀ kò ṣeé fi ọwọ́ bì sẹ́yìn nípa ìdáwọ́lé wa. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n sọ fún wa wípé ká tó dáwọ́lé okòwò, ó yẹ ká kó ọgbọ́n jọ. Bẹ́ẹ̀ni. Ó yẹ kì í ṣe pé ká sọ wípé ara wa nìkan, mo ti lówó lọ́wọ́, mo fẹ́ dálẹ̀, mo dẹ̀ ń dálẹ̀ náà nìyẹn. Màmá Ọláfaré, kí ló ń kéèyàn kó ọgbọ́n jọ kó tó bẹ̀rẹ̀ wò, bó lẹ ṣe rí sí? Praise the Lord. Hallelujah. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Bíbélì wa ti òní, wípé ìmọ̀ràn ẹnìkan kò tó, kò sí irú òye tá a lè ní tó, kò sí irú ìwé tá a lè kà tó tàbí ìrírí tó láti ṣe iṣẹ́. A gbọ́dọ̀ gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Pàápàá jùlọ lákọ̀ọ́kọ́ ni ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run kó tọ́ wa sọ́nà. Ìyẹn ló lè mú wa ṣe àṣeyọrí. Lẹ́yìn yẹn, àwọn tó ti rin ọ̀nà tá a ti rìn, tá a fẹ́ rìn,
tán ti rìn rí. tán ti rìn rí nítorí ẹ̀ la fi ní oríṣiríṣi òwò àti ẹgbẹ́ tán ní ẹgbẹ́ àwọn àgbààgbà nínú òwò tá a fẹ́ ṣe àwọn yẹn náà a nílò mọ̀ràn wọn. ẹ ṣeun bàbá wa àlùfáà àgbà Bọ̀dé Ọ̀ṣunníyì èèyàn bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá rọ́ọ̀lù tó dẹ̀ ń ṣe nǹkan rẹ̀ lọ yẹ bóun ló lówó ẹ̀ tó fi dálẹ̀ bó wà ní ṣó nílò àṣẹ rẹ̀ lọ́mọ kọ́ṣẹ́. ohun tó jẹ́ ẹ bá dẹ̀ rí náà á fara mọ́. ẹ jáwọ́. torí pé ọgbọ́n ò pín síbì kan wọ́n á tiẹ̀ ní wọ́n á níbi tí ọgbọ́n ẹnìkan pín sí ní tẹlifíì ti bẹ̀rẹ̀ ká má ṣẹ̀ṣẹ̀ sọ wípé ìpìlẹ̀ ẹnìkan ló pinlẹ̀ ohun tó ń tà láà fẹ́ ṣe ẹni tó sì pinlẹ̀ yẹn ó ní ìrírí jù wá lọ ó nímọ̀ ó lóye ṣòwò náà gbà táà náà bá fẹ́ sọ pé a fẹ́ ṣe kò sí ohun tẹ́nìkan kan ṣe rí láyé tẹ́nìkan ò ti ṣe rí tọ́lọ̀ nínú ayé tẹ́lọ̀ ò ti fi fáwọn kan ọ̀nà tá a kàn fi ń ṣe ló lè yàtọ̀ àwọn kan ti ṣe rí bó bá ṣe wá kún lọ́dà sí ló wá kù torí náà gbà bá wá wo báwo náà ṣe ṣe rí yẹn tòótọ́ ń gbà táwọn ṣe ìjákulẹ̀ kéékèèké lè wá nínú pé àfọgbọ́n wọn kọ́gbọ́n náà làwa tún fà fi ṣe ju báwọn náà ṣe ṣe lọ. gbogbo ìjákulẹ̀ táwọn bá rí wọn àwọn wàá tún náà dáadáa àwa agúnrégé àwa dàbí pé àwa la mọ̀ ṣe bẹ́ẹ̀ rèé. màmá Ọláfáré béèyàn bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ti kàwé tó ṣe gbogbo ẹ̀ tó wá ríṣẹ́ kan tó fẹ́ dálẹ̀ ṣé bó lè lo ọgbọ́n ìwé rẹ̀ tó kà kó kàn fi dálẹ̀ láì béèrè lọ́wọ́ ẹnikẹ́ni. gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ọgbọ́n ẹnìkan ò le tó bó wulẹ̀ kó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó mo ti rí àpẹẹrẹ ẹni tó ní PhD tó dáléèwé lẹ̀ tíléèwé yẹn dẹ̀ dojú bolẹ̀ tó dáléèwé ó dáléèwé àwọn alábídí lẹ̀ bẹ́ẹ̀ ni tíléèwé dẹ̀ dojú bolẹ̀ níbẹ̀ la ti rí ẹni tó ka ìwé ẹ̀kọ́ olùkọ́ni alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó sì ń ṣe tó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ìyẹn fi hàn wá pé ọgbọ́n ẹnìkan ìrírí tàbí ìwé tá a kà kò tó a gbọ́dọ̀ lo ọgbọ́n ẹlòmíràn àtọgbọ́n Ọlọ́run bẹ́ẹ̀ ni. ṣé pé ẹni tó bá dálẹ̀ yẹn tó yẹ kó ló ní nǹkan rẹ̀ tó bá gbẹ̀mí wọ̀ nǹkan tí ò fẹ́ kẹ́lòmíì bá òun lọ́wọ́ sí i tó bá jókòó tó bá àwọn àpè kìíní kan ní Google tó bá tẹ̀ lórí kìíní tí wọ́n ń gbé kiri ní ìsìn pẹlẹbẹ tó tẹ̀ tó sì gbé jáde pé báyìí la ṣe é ṣe kọ́ tẹ̀síwájú tó bá Bàbá Ọ̀ṣunníyì nǹkan tó bá ṣerú ẹ̀ nǹkan. ó fẹ́ ràmàlà pẹ̀lú ìwé lásán nìyẹn pé àkọ́ bá a ṣe ràmàlà o ṣùgbọ́n ìwé là á mọ̀ wò yóò kàwé yóò dúró pé kí ni bóun ni ó ṣe mórógún o bóun ni ó ṣe pé ẹ̀ àbápọ̀ òsì o ẹ̀gbọ́n bá dé kórìíta kan ni ó mọ̀ pé ìrírí yàtọ̀ ìrírí lọ̀gá nínú iṣẹ́ bó ṣe rí náà nìyẹn. so ó túmọ̀ sí pé a ní láti gbàmọ̀ràn ó di dandan alábàjọ tó fi jẹ́ wípé àwọn tí wọ́n ń dá iṣẹ́ lẹ̀ pé àlọ́kọ́ṣẹ́ télọ̀ tó o bá déédéé gbé masíìnì tó rówó ra masíìnì tó sílẹ̀kùn lọ́kàn máa gbé ọ̀bẹ lé aṣọ aláṣọ lọ́wọ́ máa gé yóò gé nǹkan sí lọ́wọ́ àwọn sópọ̀ mọ́ra wọn ṣé bó ti rówó ẹ̀ ó ti fi ra iṣẹ́ ó ti fi ra masíìnì télọ̀ kò lè rọrùn. tó bá a bá gbọ́ bá a ṣe jọ ń sọ lọ yìí ó dàbí ẹni wípé èèyàn gbọ́dọ̀ gbọ́gbọ́n ọlọ́gbọ́n mọ́gbọ́n kó sì tẹríba torí ẹni tí o bá fẹ́ lọ kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀ o lè dédé kì mọ́lẹ̀ àbí kí lẹ rí sí. bẹ́ẹ̀ni pàápàá jùlọ ẹ̀mí ìtẹríba torí ẹni tí ò bá fẹ́ gba ọgbọ́n ọlọ́gbọ́n ìyẹn túmọ̀ sí pé ìgbéraga wà nínú ayé ẹ̀ ó jọ rẹ̀ lójú ó àṣeyọrí ó máa ń jìnnà sírú wọn. Bàbá Ọ̀ṣunníyì látijọ́ à ń gbọ́ pé béèyàn bá fẹ́ kọ́ṣẹ́ bíríkìlà yóò lọ ṣe ọmọọṣẹ́ bíríkìlà ibẹ̀ ni ó ti kọ́ṣẹ́ yóò gbọ́ bí wọ́n ṣe ń mọ̀bẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ béèyàn bá kúkú kàwé tó ṣe gbogbo ẹ̀ tó ṣe civil engineering nǹkan báwọn ibi kọ́ mọ̀bẹ̀ kọ́ máa rẹ́lé náà ni kí lè rí sí i. kò rí bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn tó ń kọ́ gan nílé ìwé gíga gbèdéke tún wà fákòókò fún wọn láti lọ fi ìrírí bá a ṣe é ṣe pàtó. nínú ìgbà tí wọ́n bá ń kọ̀wé lọ tìwé kíkọ́ yàtọ̀
sórí ọ̀gbagadè gangan. wọ́n ń pè yẹn ní practical. ìyẹn náà ń pè ní ojú ọ̀gbagadè. ojú ọ̀gbagadè gan ọ̀tọ̀ ní ká mú ti ọgbọ́n ìwé o a wà á fi mú lójú ọ̀gbagadè a wá ṣẹ̀ṣẹ̀ gún régé. so ẹni tó jẹ́ pé òun lòun ti kọ́ tó ti mọ sẹ́yìn bí ọtí ẹ níwèé ẹ̀rí ní yunifásitì èèyàn tẹrí bá ń gbọ́ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀gá lọ̀gá ọmọ jẹ yóò fi pamọ́ o. ọ̀gá mi o. ẹ ṣeun ìbágbọ́yé lágbọ́yé lórúkọ Jésù ẹ̀mí ìgbéraga Ọlọ́run á mú kó nú ayé wa. àmín Jésù. bàbá fẹ́ dá léwọ́lé ohunkóhun a ní láti béèrè fún ọgbọ́n Ọlọ́run kí la tún fẹ́ fọgbọ́n Ọlọ́run sí nígbà tí lọ́gà màmá. ọgbọ́n Ọlọ́run gan ni kókó torí pé bẹ́ẹ̀ ni gbogbo ọgbọ́n àti òye ọwọ́ rẹ̀ ló wà. bó o láṣẹ wá wádìí ọgbọ́n Ọlọ́run tá a fi rọgbọ́n Ọlọ́run ṣáà lọ wọkọ̀ lọ bá Ọlọ́run ni àbí bó o láṣẹ rìn. Praise the Lord. ṣe wọ́n pọ́n Ọlọ́run mọ ohun gbogbo ó mọ inú ọkàn wa ó mọ ohun tá à ń rò níwọ̀n ìgbà tó bá ti rí ọkàn wa pé a pòǹgbẹ fún ọgbọ́n òun ó di dandan kó fi ìtọ́ni fún wa. ṣùgbọ́n ohun tó kọ̀ wá ń bẹ̀ ni pé ẹni tó bá fẹ́ ọgbọ́n Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run. bó ni a ṣe tún wá jẹ́ ọmọ Ọlọ́run. ẹni tí ò bá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ a lè kà kún ọmọ Ọlọ́run. bó bá béèrè lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run lè má dá lóhùn. ó lè má dá lóhùn ṣùgbọ́n láàánú lọ́lọ́run nígbà míì ó lè dá lóhùn ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ó lè má dá lóhùn àfi tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó bá ti fẹ́ ṣe nǹkan tó ti fi sọ́kàn Ọlọ́run á wá fún un ní ọgbọ́n ìtọ́ni ìdarí láti ṣe kinní ọ̀hún. bàbá wa bàbá Ọ̀ṣúnníyì ọgbọ́n Ọlọ́run níbo la ti máa rí kọ́. inú ọ̀rọ̀ rẹ̀ ni o àárín gbùngbùn bẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ ni fún àpẹẹrẹ nígbà Ọlọ́run ní kí Nóà ó kọkàn òun ló fún Nóà nítọ́ni nígbà ó ní kí Mósè kó kọ àgọ́ òun ló fún Nóà nítọ́ni pé bó ṣe ṣeré bó ṣe ṣeré bó ṣe ṣeré nítorí pé Ọlọ́run ló jẹ́ orísun ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run ló sì mọ ìgbékalẹ̀ kò sí ìgbékalẹ̀ iṣẹ́ tàbówò tá a fẹ́ ṣe tọ́lọ́run mọ àti bẹ̀rẹ̀ àtòpin àtàárín àti ibi tí ó ti ta kókó tó náà ń gbà bá wá jinlẹ̀ ní ọ̀rọ̀ ọgbọ́n rẹ̀ tá a fetí sóhun rẹ̀ tá a gbàmọ̀ràn rẹ̀ ìdí tó fi ní ká má tẹ̀ sí mọ́ tara wa nìyẹn torí pé a kọ́ wa sọ́nà ìgbésẹ̀ tó yẹ ká máa gbé a ti ti rọ́pọ̀lọpọ̀ tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣàṣeyọrí nígbà bá ta kókó gan tó jẹ́ pé Ọlọ́run ni ó sọ pé àṣírí ohun tó ń wá kiri òun relé tá a fi hàn tá a rọra fi hàn tá a dẹ̀ mú yege. màmá wa màmá Ọláfárẹ́ kí ni ìrírí yín nu kéèyàn bá ọgbọ́n Ọlọ́run pàdé kéèyàn ti fọkàn sí nǹkan pé òun fẹ́ ṣe kọ́mọ́ tí ì ṣe é ṣe kó sì wá bọ́gbọ́n Ọlọ́run pàdé. Praise the Lord. Hallelujah. ìrírí ráńpẹ́ kan tí mo rí gẹ́gẹ́ bí olùkọ́ ó dé àsìkò kan mò ń wòye pé mo nílò ìwé Yorùbá grammar fún àwọn ọmọ kéékèèké alákọ̀ọ́bẹ̀rẹ̀ fáwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo wá ìwé títí mo wá bookshop mo wá mi ì rí ọkàn mi ṣàpòrúurú mo ṣàmọ̀ pé mo nílò ìwé yẹn mo dẹ̀ ń sọ fún Ọlọ́run pé mo máa nílò ìwé báyìí. ẹ ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ohun tó wá yà mí lẹ́nu ni pé mo kàn rìn inú iléèwé ìjọ kan mo bá ìwé náà nílẹ̀ẹ́lẹ̀ mo bá wò. ìwé tẹ ń wá tẹ ń fẹ́ kódà mú ìtọ́ni Ọlọ́run mo yẹ gbójúlẹ̀ ń bá rí grammar Yorùbá fún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bí mo ṣe mú nìyẹn mo ní ìwọ Ọlọ́run kò sí ní tó tiẹ̀ lè lò láti fúnyàn ní ọgbọ́n. pé Ọlọ́run ló wá sọ́lẹ̀ náà. ẹni wọ́n lè sọ́lẹ̀ bẹ́ẹ̀. àbíkẹ́ ẹni orí bó lẹ ṣe wá ṣe. bí mo ṣe múwèé nìyẹn mo bá tẹlifóònù ẹni tó ṣe ìwé. nọ́mbà rẹ̀ wà nínú ìwé. ó wà nínú ìwé bá a ṣe bẹ̀rẹ̀ sí ní lò ìwé yẹn nìyẹn táwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa nínú aspect tí mo fẹ́ kí kọ́ máa ṣe. so kì í ṣe pé ńgbẹ kìwé yẹn mọ́lẹ̀ lẹ́ bá lọ ń kọ fúnra yín ẹ tún pe ẹni tó ní òye rẹ̀ tó kọ́ pé wá fi yé mi. bẹ́ẹ̀ ni àti ẹni kó kó wá. pé kí ẹ lè sọ pé èmi ni ọpọlọ mi pé ó ti o ẹ kí ó tàn. bẹ́ẹ̀ ni. bàbá Ọ̀ṣúnníyì wọ́yẹ̀ náà ní ìrírí kan tẹ́ fẹ́ fi. oríṣiríṣi ìrírí ló wà pàápàá ṣe lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí ẹni tí ò bá gbẹ́kẹ̀lé kó gbọ́gbọ́ Ọlọ́run láti ṣiṣẹ́ ìkórìtà kò yé mi mọ́
ní ó bọ̀ sí ní ó bọ̀ sí ní àwọn kò yìí ràn ní ó mọ̀ kò yí o bí ẹ tó sọ fóònù bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ní ó mọ̀ làágùn bọ̀yọ̀ ní ó mọ̀ làágùn. oríṣiríṣi ìrírí lèèyàn ti ní lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ láti fi hàn pé ọgbọ́n Ọlọ́run nígbà bá dé kòríta yẹn pé ó ń ṣèpàdé ìgbìmọ̀ ìjọ ni tàbí ó yẹ kán ṣe ètò kan ni ọgbọ́n Ọlọ́run yẹn lárọra yọ sí nígbà bá máa sọ báyìí wọn á rò pé òun ló mọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run náà ló tọ́ sọ́nà. ẹ ṣeun ọgbọ́n dára bẹ́ẹ̀ ni ìmọ̀ kò ṣeé fi ọwọ́ bì sẹ́yìn nípa ìdáwọlé wa màmá wa ẹ bá wo ìwé òwe orí 15 ẹsẹ̀ 14 ìwé òwe orí 15 ẹsẹ̀ 14 kí ló wí. ó ní àyè ẹni tí òye yẹ ń ṣe àfẹ́rí ìmọ̀ ṣùgbọ́n ẹnu aṣiwèrè ń fi wèrè bọ́ ara rẹ̀. àyè ẹni tí òye yẹ ń ṣe àfẹ́rí ìmọ̀. ẹni tó ti lóye tọ́lọ́run fẹ́ fún lóye ó máa ṣe àfẹ́rí ìmọ̀. ẹni tí ó bá wá òwe ńkọ́ kí náà ló fẹ́ sọ. aṣiwèrè ń fi wèrè bọ́ ara rẹ̀. so ẹni tó bá kàn déédéé kóra rẹ̀ jọ tẹ́pọ̀ nìkan ló ń dárò bíbélì láṣiwèrè ni Ọlọ́run ní jẹ́ àyàwèrè. àmín Jésù àmín. ẹ ṣeun ní òde òwò wa a gbọ́dọ̀ gba ìmọ̀ràn kí a sì fetí sí ìtọ́ni Ọlọ́run kí a sì gbàgbọ́ pé Ọlọ́run nìkan ni ó lè mú wa ṣe àṣeyọrí túmọ̀ sí wípé gbogbo tó wù ká jẹ́ Ọlọ́run ló ní òun ló lè jẹ́ ká ṣàṣeyọrí téèyàn bá wá dọ́gbọ́n sí nǹkan tọrọ ra gbọ́ lọ́run sẹ́gbẹ̀ẹ́ tó bá wọ́gbọ́n kan dá sí ìtàn bá kóríṣiríṣi jọ nínú ilé okòwò míì báyìí wọ́n gbẹ́lẹ̀ wọ́n rí nǹkan mọ́lẹ̀ ìbọ́gbọ́n kan náà nù ẹ bá wa dá sí mọ́. ìparun ló wà nídìí ẹ̀ ìparun ló máa ń gbẹ̀yìn irú ẹ̀. parun lẹ dájọ́ bẹ́ẹ̀ni ìparun ló wà nídìí irú ẹ̀ nítorí ó lè ṣe kó ṣe wàràwàràwàrà nígbà ó bá yá ni gbogbo ẹ̀ ó bá parun ní ó bá wálẹ̀. ó túmọ̀ sí pé èṣù yìí ṣoore fún yàn kó má gba commission. yóò gbà ju commission. yóò gbójú owó yóò gbèrè Ọlọ́run ò ní jẹ́ ká ṣèrè fún ìṣòro. bàbá Ọ̀ṣùnníyì ṣé dandan ni téèyàn bá rọgbọ́n dá sí nǹkan tó rọra gbé Ọlọ́run nǹkan oríṣiríṣi Ọlọ́run ló wà kọ́ wájú ní Ọlọ́run tí ó bá yanjú ẹ̀ tí ó wó fi máa wọlé. tó bá ti sí gbẹ́rẹ́ tó sí gbogbo rẹ̀ ńkọ́. òun iná pè ní òrógùdùgùdù da wáíwáí ẹ̀rí ilé iṣẹ́ báyìí àárọ̀ gbogbo èèyàn mọ ọwọ́ títí nígbà míì ni ó bá di pé ẹlòmíì ò sì ní kú ara rẹ̀ náà ni àwa fojú ara rẹ̀ wọ́n á máa rí pé ẹni tó ti ṣe kinní kan ló wá délé ẹlòmíì yóò fẹ́ ẹ̀mí ẹ̀ ni ó fi di ohun tó kó lẹ̀ yẹn gan ẹlòmíì ni ó tún wá ni ó mọ jẹ̀fà rẹ̀. èèyàn gbọ́dọ̀ gbọ́kànlé ọgbọ́n ara rẹ̀. ọgbọ́n ara ẹni mo ti lọ dọ́gbọ́n sí ó léwu pọ̀. má sì gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ̀ gba ìmọ̀ràn nídìí okòwò rẹ̀ ìmọ̀ràn kan là ń gbé jáde lónìí náà ká gba ìmọ̀ràn. fún àwa tí a ń gbọ́ wa nílé tàbí tá ń wò wá bí a bá fẹ́ dá sọ̀rọ̀ yìí tàbí pé a fẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa WhatsApp number wa ni 08147194733 bí ẹ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ sí wa tó bá yẹ ká gbé yẹ̀wò lórí móhùnmáwòrán tàbí ẹ̀rọ rédíò a mú wá láti wá sọ tó bá sì yẹ ká dá yín lóhùn gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè a ó fi ránṣẹ́ sí yín lẹ́ẹ̀kan sí WhatsApp number wa 08147194733 a fẹ́ lọ sínú ìbéèrè fún ìjíròrò lọ́dọ̀ màmá wa Aya Ọláfarí láti bẹ̀rẹ̀. Yes, sir. Màmá kí ló túmọ̀ sí pé kí ènìyàn gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ̀. Praise the Lord. Hallelujah. a ti ń sọ́bọ̀ náà látàárọ̀ kéèyàn gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ̀ ní pé kó rò pé òun tó tán òun mọ̀ tán ní pé kí ló tún fẹ́ kọ́ mi kí ni a mọ̀ kí la mọ̀ nípa òwe ilé tàbí mo lówó láti fi ṣe é kó má gbẹ́kẹ̀lé Ọlọ́run á dẹ̀ máa ń rírú ẹ̀ nínú ọ̀rọ̀ ọrú ẹni bẹ́ẹ̀ instead ẹni yẹn á fi fún Ọlọ́run ní ògo ara rẹ̀ ni ó fún lógo àwa máa gbéra rẹ̀ dá á ní ọpẹ́lọpẹ́ iṣẹ́ tí mo ṣe ọpẹ́lọpẹ́ bí mo ṣe ìmọ̀ tí mo mọ̀ ìmọ̀ tí mo mọ̀ ló gbé mi débi mo wà yìí àwa la wà ń bẹ́ẹ̀. so irú ohun tó túmọ̀ sí ni pé ọgbọ́n ara rẹ̀ òun ni irú ẹni bẹ́ẹ̀ gbẹ́kẹ̀lé. ẹ ṣeun bí ẹnikẹ́ni tó ń gbọ́ wa nílé bá fẹ́ kí okòwò jẹ́ sí rere ẹni tó ti ṣe síwájú rẹ̀ ò ní fìgbéraga bá a lò ọ́ tẹ̀ra rẹ̀ sílẹ̀ láti mú ọgbọ́n rẹ̀ torí ọgbọ́n ẹ̀ lọ fẹ́ mú ẹni ọ̀hún kan rọra tẹ̀ra yẹ́sà
tó fi mú gbogbo ohun tó bá ń fẹ́ tí ó sì bọ̀ sí bí èèyàn sì ń fẹ́. Mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ẹni tó ń gbọ́ wa ẹ̀mí láti tẹra ẹni bá láti ṣe àṣeyọrí Ọlọ́run á fi fún wa o. àmín Jésù. Ìbéèrè fún ìjíròrò kejì: kí ni ìyàtọ̀ tó wà láàárín ìtọ́ni Ọlọ́run àti ọgbọ́n ara ẹni? Bàbá Ọ̀ṣúnníyì, kí ni ìyàtọ̀ tó wà ní ìtọ́ni Ọlọ́run àti ọgbọ́n ara ẹni? ìyàtọ̀ rẹ̀ pọ̀ gbọ̀nràngbọ̀nràn. Ẹ rí i pé ìtọ́ni Ọlọ́run, a pè ní ìtọ́ni Ọlọ́run torí pé ìgbésẹ̀ tá a bá gbé pẹ̀lú ìtọ́ni Ọlọ́run ló máa ń jẹ́ ká tètè ṣàṣeyọrí kíákíá. Kì í fi làálàá púpọ̀ sí, kì í fi làágùn púpọ̀ sí. Ìbùkún Ọlọ́run ní múni là láì fi làálàá sí. Àti wípé nígbà tá a bá sọ pé ìtọ́ni Ọlọ́run ni, a kàn máa ṣe wẹ́rẹ́ lá máa bọ́ sí wẹ́rẹ́ torí pé Ọlọ́run la fi ni mọ̀nà. Àwọn ayé wa máa wò pọ́gbọ́n wo ló ń dá sí. Wọn à ní mọ̀ pọ́dọ̀ Ọlọ́run ló ti mú tiẹ̀. bẹ́ẹ̀ni. Àwọn náà wà lọ dọ́gbọ́n, wọn mọ̀ wábì kan tí wọ́n mọ̀ jí fomi wọ́n lẹ̀. Ìyàtọ̀ tó wà láàárín ìtọ́ni Ọlọ́run àti ọgbọ́n ara ènìyàn nìyẹn. Inú àágùn káṣí kàràkàtà kìtàkìtà ni ọgbọ́n ara ẹni máa ń wà, ṣùgbọ́n tọlọ́run wẹ́rẹ́ 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 la máa rọra ṣe. A jẹ́rìí pé láàárín ọgbọ́n Ọlọ́run yẹn, àwọn èèyàn gan á ṣe ohun gbogbo pẹ̀lú ọkàn Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run, á ṣe nífẹ̀ẹ́, á ṣe lórí òtítọ́, á ṣe lórí òdodo. Àwọn èèyàn gan pàápàá rí tọ́ka sí pé èyí yàtọ̀, pé eléyìí yàtọ̀ sí tara ẹni yẹn, báṣubàṣu ló máa ń tẹ̀lé lọ́pọ̀ ọgbà. Màmá wa, màmá Gbénṣọ́lá Aya Ọláfárẹ́, mo rí ìrírí kan gbà kan. Bá délé okòwò kan, mo rí wípé wọ́n bá ti débẹ̀ láàárọ̀, gbogbo àwọn òṣìṣẹ́ wọ́n kóra wọn jọ, wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà, wọ́n mọ̀ ké pọlọ́run, wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó sì tún rí ìrírí kan gbà mo wà ní ṣọ́ọ̀ṣì kan. Obìnrin kan tó bá wá láàárọ̀ báyìí, yóò mọ̀ fi nǹkan wọ́n lẹ̀ ní, yóò mọ̀ fi nǹkan wọ́n lẹ̀ ní kó tó bẹ̀rẹ̀ kó tó sí ṣọ́ọ̀bù rẹ̀. Kí ni ìtumọ̀? Ẹ bá ń dá sí. Tí obìnrin tí ń fi nǹkan wọ́lẹ̀, òun gbẹ́mìí lé ọgbọ́n ara rẹ̀ àti ọgbọ́n àwọn ọlọ́run kéékèèké. Ẹni tó dé ẹnu òkòwò rẹ̀ tó kúnlẹ̀ tó gbàdúrà tó fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́, ìyẹn gbọ́kànlé ọgbọ́n Ọlọ́run. Táwa ló máa rérè tó pọ̀ jù. Ọgbọ́n Ọlọ́run ló máa rérè o. Ṣé ìṣètò pé ẹ jẹ́ Kìrìsìtẹ́nì lẹ́ ló ń sọ bẹ́ẹ̀? No bàbá, ṣe rí ọgbọ́n Ọlọ́run apart from ipò máa lérè, òun máa jẹ́ pẹ́, ó máa tọ́ lọ́wọ́ ẹ̀. Ó máa jẹ́ pẹ́, ó máa tọ́ lọ́wọ́ ẹ̀, ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Kò ń ṣe pé aago 12 mo gbọ́dọ̀ lọ fi omi wọ́n nǹkan lórí, aago 1:15 mo gbọ́dọ̀ tepo lé lórí. Èso ọgbọ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà kò ní sí yẹn, ọkàn rẹ̀ á balẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí wẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sí wa. Àmín Jésù. Bàbá wa, Bàbá Ọ̀ṣúnníyì, kí lẹ́yìn náà rí sọ tí mo mú wáyé? Ọ̀rọ̀ ńlá lẹ sọ. Ká bù nǹkan wọn lẹ̀ kó pèrò wá, èrò máa wọ́, èrò máa bọ̀, kíní kan ṣe kérò máa wọ́. Ńgbò bá yá. Ṣé bọ́ọ̀bù kan náà ló náà gbà wá? Ọgbọ́n kọ́gbọ́n ló gbà wá, ọgbọ́n tí ò lè tọ́jọ́, tí ò lè dálẹ́, tí lọ́pọ̀lọpọ̀ náà tán ti ṣe náà gẹ́gẹ́ bá a ṣe sọ ṣáájú, tó jẹ́ pé àbámọ̀ ni. Àbámọ̀ ló máa ń mú dé bá èèyàn. Àwọn ìbámọ̀ ká má dẹ̀ ṣe bẹ́ẹ̀ o, àbámọ̀ ká dẹ̀ ṣe bíbí ká má dẹ̀ gbé gbèsè yìí o. tí ó tún máa san. Bó ṣe rí náà nìyẹn, bí ò bá ṣayanu á sọ ọmọ nù, bó bá jẹ́ obìnrin ni ó lè sọ ọkọ nù, bí ò bá wá sọ áfẹ̀mí ara ẹ̀ di. Torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, èṣù ìfúnyàn lọ́fẹ̀ẹ́ kì í fúnyàn, á gba commission, á gba gbèrè. Wọ́n wá ní lọ́dàn wò, ṣùgbọ́n ńgbò bá ṣiṣẹ́ wàá rí mi, ńgbò bá padà dé yẹn ni ó wàá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ni ó mọ̀ pé. san tí ẹ̀jẹ̀ tí ó san. Ó túmọ̀ sí pé ìyàtọ̀ wà láàárín ìtọ́ni Ọlọ́run àti ọgbọ́n ara ẹni. Ọ̀rọ̀ ìparí: àwọn àkùdé, ìjákulẹ̀ àti àìní àṣeyọrí nídìí okòwò tí àwọn èèyàn ní lóde òní jẹ́ àbáyọrí àìgba ìmọ̀ràn àti níní ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni. Kìrìsìtẹ́nì tòótọ́ gbọ́dọ̀ fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́
torí òun ni ó mọ ohun gbogbo ó sì lè ṣe ohun ṣe ohun gbogbo gbogbo. túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣe okòwò kó fi lé Ọlọ́run lọ́wọ́ Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, kó sì gba ìmọ̀ràn àwọn tí wọ́n ti gbabẹ̀ kọjá bẹ́ẹ̀ni. kó má rò wípé ẹgbẹ́ mi mo lówó èmi mo sọ́ọ̀sì owó yẹn mo lè dè ṣe tó wù mí èmi ìgbéraga ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí nídìí okòwò yóò rẹ ara rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni. mo tiẹ̀ máa ń wo gangan tó máa ń ṣẹlẹ̀ ní àwọn ilé iṣẹ́ mìíràn tí wọ́n bá fẹ́ wọnú ilé iṣẹ́ wọn àwọn tí wọ́n wà lọ ẹnu ọ̀nà wọ́n máa kíyàn you're welcome sir Bẹ́ẹ̀ni, you're welcome sir bẹ́ẹ̀ni. wọ́n máa kíyàn wọlé Bẹ́ẹ̀ni. a sì máa dé ní okòwò míì tó yẹ pé èébú làwọn ọmọ rẹ̀ ọmọ ọgbẹ́ pé gbé ò gbé so a lè sọ pé àwọn tí wọ́n wà rúbi tí wọ́n ti ń kíyàn káàbọ̀ yẹn wọ́n gbọ́gbọ́n Ọlọ́run Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, wọ́n gbọ́gbọ́n Ọlọ́run Bẹ́ẹ̀ni. ni wọ́n fi ń kíyàn bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ lè rà sí máa wá pé à ń bẹ̀ yẹn wọ́n mọ iye èèyàn Ọmọ iye èèyàn. mọ̀lẹ́bí tí a ti ń bú yàn tó yọ pọ̀jà ní 200 naira tán náà sí 150 ó gbé alọ́jí ni irú wọn túmọ̀ pé ọgbọ́n ara ẹni Ọgbọ́n ara wọ́n ló ẹni. máa gba ìtọ́ni Ọlọ́run Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. torí a máa ń sọ wípé oníbàárà ló gbọ́n jù ó yẹ ká mọ̀ bá a ṣe fa oníbàárà àwọn ọmọra Mọ́ra. kí ìtẹ̀síwájú ó bá lè bá wa ló ní sùúrù. wọ́n ló ní sùúrù ọ̀rọ̀ orí tiẹ̀ máa ń jáde lẹ́nu wọn bẹ́ẹ̀ onísùúrù oníbàárà gan bá jẹ́ kìnìún onísùúrù àfúnwàrà ẹ̀. bó ti wù kó le tó ó lè gbà. bó ṣe wọlé kó mo lọ sílé ìtajà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí mo ṣe débẹ̀ ọmọ yẹn mo rò pé ìlú òyìnbó ló ti wá èdè òyìnbó ló ń sọ fẹ́rẹ́fẹ́rẹ́ ó dẹ̀ fẹ́ rajà ọmọ tó wà lẹ́nu kíní wá sọ fún mi pé ọmọ yẹn wá ó fẹ́ jáde ó fẹ́ bínú mo wá dàdú mo ní kó ní sùúrù gentleman take it lightly na how gan kàbẹ́ yẹn mo bá bẹ̀ look at them look at how they are insulting me I'm here to come and spend my money mo ní mọ́ bínú mọ́ sọ òyìnbó mọ́ ẹ̀yin ara bí ẹ̀yin náà yà píìsì kẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ wípé ká tó kó òun ilé ìtajà yẹn lójú kan tó dúró sí ó sì rajà 1,000 lọ́nà 20 tó sì gbé báàgì ẹ̀ lẹ̀ tó sì sanwó. tó sanwó. mo wá dúró mo mọ̀ má lọ mo wá dúró supermarket ni mo wá dúró ńgbọ̀ bọ́ta tó lọ tán ni mo wá bẹ̀rẹ̀ mi ṣe rí i pé ọgbọ́n tẹ kọ́kọ́ fẹ́ lò ìbàjẹ́ kẹsàn 20,000 mo ní dádì ẹ̀ ṣe onísùúrù ní fún wàrà kìnìún lórúkọ Jésù Kristi a ní gbẹ́kẹ̀lé ọgbọ́n ara wa nídìí okòwò wa àmín Jésù a máa gba àmọ̀ràn nídìí okòwò wa bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀síwájú àmín. ẹ jẹ́ ká gbàdúrà bàbá dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o bàbá nítorí pé ti fún wa lórí ọ̀fẹ́ láti bẹnu lu ìgbẹ́kẹ̀lé ọgbọ́n ara ẹni tó yàtọ̀ sí ìgbẹ́kẹ̀lé ọgbọ́n Ọlọ́run agbára tí àwọn ènìyàn ó fi gbọ́rọ̀ yìí tí wọ́n fi mú lò Olúwa gbé wọ̀ wọ́n o àmín nígbà tá a bá sì ṣe tayé yìí tán ìjọba ọ̀run mọ́jọ́ bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ àmín. àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ tiwa Thank you. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.